Tinubu ní kí wọ́n dáàbò bo olùdíje sípò ààrẹ Guinea-Bissau ní ọ́fíìsì ìjọba Nàìjíríà lẹ́yìn ìdìtẹ̀gbàjọba ológun. Ààrẹ Bọ́lá Tinubu ti pàṣẹ pé kí wọ́n dáàbò bo Fernando Diaz da Costa tó jẹ́ olùdíje fún ipò ààrẹ Guinea-Bissau nínú ètò ìdìbò orílẹ̀-èdè náà tó wáyé lóṣù tó kọjá. Nínú lẹ́tà kan tí mínísítà tó rí sí ọ̀rọ̀ ilẹ̀ òkèrè Yusuf Tugar buwọ́lù, èyí tó fi ṣọwọ́ sí ààrẹ ẹgbẹ́ ECOWAS Omar Touré, Tugar ní ààrẹ Nàìjíríà ti pàṣẹ pé kí wọ́n gbàlejò ọkùnrin náà ní ọ́fíìsì ìjọba Nàìjíríà tó wà lórílẹ̀‐èdè náà kí wọ́n sì tún dáàbò bò níbẹ̀. Lẹ́tà náà ló sọ pé ìgbésẹ̀ Tinubu kò sẹ̀yìn akitiyan rẹ̀ láti dáàbò bo ọ̀gbẹ́ni da Costa kí àwọn kan má bàa gbẹ̀mí rẹ̀. Ìgbésẹ̀ yìí ló ń wáyé lẹ́yìn tí àwọn ológun dìtẹ̀gbàjọba lórílẹ̀‐èdè náà lásìkò tí àwọn aráàlú ń retí èsì ìbò ààrẹ tí wọ́n dì lóṣù tó kọjá. Tinubu ní ìgbésẹ̀ náà wáyé láti fi hàn pé digbí lòun wà lẹ́yìn ìjọba àwarawa ní Áfíríkà àti ní gbogbo àgbáyé. Fernando Diaz ló ń léwájú nínú àwọn tó gbé àpótí ìbò tako ààrẹ Umaru Sissoco nínú ètò ìdìbò náà. Ó sì gbajúmọ̀ láàrin ìlú. Ṣáájú ni àjọ elétò ìdìbò orílẹ̀-èdè náà ti kọ́kọ́ kìlọ̀ fáráàlú pé kí wọ́n má kéde èsì ìbò kankan àyàfi tí àwọn fúnra àwọn bá kéde rẹ̀. Àsìkò tí aráàlú retí èsì ìbò ààrẹ náà làwọn ọkùnrin kan tí wọ́n dì hámọ́ra ogun fi páńpẹ́ òfin mú ààrẹ Guinea-Bissau Umaru Sissoco Embalo, èyí tó farajọ ìdìtẹ̀gbàjọba. Ọjọ́ kẹta lẹ́yìn ìdìbò náà ni wọ́n ti kọ́kọ́ yọ ẹni tó ń léwájú nínú àwọn alátakò. Àwọn ológun kéde lórí ẹ̀rọ amóhùnmáwòrán pé àwọn ni yóò máa ṣàkóso orílẹ̀-èdè náà títí di ìgbà tí àwọn yóò kéde màgòmágó ṣẹlẹ̀ níbẹ̀. Ẹ̀wẹ̀, ààrẹ Nàìjíríà tẹ́lẹ̀ Goodluck Jonathan wà lára àwọn tó kọ́kọ́ há sí orílẹ̀-èdè náà lẹ́yìn tí ológun gbàjọba níbẹ̀. Àmọ́ lẹ́yìn ìṣẹ̀lẹ̀ náà ni bàálù iléeṣẹ́ ààrẹ Ivory Coast gbé Jonathan padà wá sí Nàìjíríà láì farapa. Nígbà tó dé, Jonathan sọ pé wọ́n gbọ́dọ̀ kéde orúkọ ẹni tó jáwé olúborí nínú ìdìbò ọ̀hún. Ó ní àsìkò tí ààrẹ Guinea-Bissau Embalo ń bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ lọ́wọ́ ní ìdìtẹ̀gbàjọba náà wáyé. Àmọ́ kì í ṣe bẹ́ẹ̀ ni ìdìtẹ̀gbàjọba ṣe máa ń wáyé tó sì mú ìfura lọ́wọ́. Ó sọ pé ohun tó wáyé ní Guinea-Bissau kì í ṣe ìdìtẹ̀gbàjọba nítorí ààrẹ fúnra rẹ̀ ló kéde ìdìtẹ̀gbàjọba náà fáráyé. Bẹ́ẹ̀ kọ́ ni ìdìtẹ̀gbàjọba ṣe máa ń wáyé. Àsìkò tí ìṣẹ̀lẹ̀ náà lọ́wọ́lọ́wọ́ ni Embalo fúnra rẹ̀ bá àwọn iléeṣẹ́ ìròyìn àgbáyé sọ̀rọ̀ lórí aago pé wọ́n ti fi sìnkú òfin mú òun o. Ìròyìn yàjóyàjó fún ti àkókò yìí kò ní jù báyìí lọ. Ẹ má gbàgbé láti tẹ̀lé ìkànnì yìí. Ẹ bá wa pín ká kí ẹ sì fi èròǹgbà yín sí abala àríwísí. Abdulkareem Nimos tó ti ń jábọ̀ ìròyìn. Ètò tó ń lani lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ bó ṣe ń lọ láwùjọ. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìkànnì Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Ìkànnì Jígí Alára 24 bàbá gbogbo.